ẹ kú déédé àsìkò yìí, ẹ kú jọ́ méjì jọ́ mẹ́ta, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, gbogbo lẹ̀kílẹ̀ tí gbogbo ọmọ kóòtù òjíire tí olólùfẹ́ èdè Yorùbá bá wà, ilẹ̀ ẹ̀rù ojúmọ́ ire kó máa mú àjíǹde ara ò mọ̀ jẹ́, ara ò lé ní ẹ̀ẹ́dẹ̀ ògùn bí mo kọ́ bá mo kíjòyè, mo kọ́ bá kábíyèsí, mo kí jẹ̀yìn ìjòyè kára ó lé, mo kí ẹ̀yin ọ̀tọ̀kùlú òlu, mo kí sànmọ́rí, mo kọ́ ọmọdé mo kágbà, mo kí ìyáálé ilé, mo sì kí baálé ilé. Ọlọ́run bá ìláwòrán bí yóò jẹ́ kí ìgbà yóò san gbogbo wa. Ìtẹ̀síwájú lórí òǹkà Yorùbá lórí ètò Yorùbá Pọ́nbélé látúgbédé. Orúkọ mi ò yí padà, Àìlólú Àṣàmú Èjìrẹ́ ará Ìṣokùn ẹ̀dùn agbórí igi réferéfe ọ̀kan nìyàrá pòun ó bí èjì ló wọlé tọ̀yà wá. Àwọn òṣèlú wọn kì í béjì rẹ onínúure ní bẹ́ẹ̀dùn. Ẹ máa bá a ká lọ. Èmi nìkan kí mo wá o, akẹ́kọ̀ọ́ mi ó ń bẹ lórí ètò. Orúkọ tèmi ni Mobọ́lájí Àlàdé. Mobọ́lájí Àlàdé ó káre. A ó tẹ̀síwájú lórí òǹkà Yorùbá lónìí. Mo lérò pé ó ṣetán láti máa bá mi ká lọ. Mo ṣe tán. Kí ni olóyìnbó ń pè nǹkan tí mo mú dání yìí? 10 mà ló ń pè é. 10 ni àwọn olóyìnbó ń pè, ṣùgbọ́n àwa Yorùbá ń pè ní ẹẹ́wàá. 10 ẹẹ́wàá, wí bẹ́ẹ̀. 10 ẹẹ́wàá. 10 ẹẹ́wàá. 10 ẹẹ́wàá. Ìnínú. Olóyìnbó ń pè eléyìí ní kí ni? 20. 20 lolóyìnbó ń pè. Okòó ni Yorùbá ń pè. Yorùbá sì máa pè ní ogún. Yorùbá máa di nǹkan lógún, wọn a sì máa di nǹkan lọ́gbọ̀n. Tá a bá sọ pé okòólérúgba, ìtumọ̀ rẹ̀ ni pé ogún ó lé lórí igba. Kí ni igba? 200 ní jẹ́gbalédè èbó. A ó máa yànnàná eléyìí lọ́jọ́ iwájú, ṣùgbọ́n fún àǹfààní àsìkò yìí, ogún rèé, okòó rèé. Tẹ́ ẹ bá gbọ́ okòó, tẹ́ ẹ bá gbọ́ ogún, nǹkan kan náà là ń sọ. Kọ́mọ tó jogún ó yẹ kéèyàn jọgbọ̀n. Ogún ti lọ, ọgbọ̀n rèé. Bógún bá jẹ lọ, ọgbọ̀n á jẹ bọ̀. Ogún ti lọ, ọgbọ̀n rèé. Olóyìnbó ń pè ní 30. 30. Kí ni olóyìnbó ń pè? 30. Ọgbọ̀n ni Yorùbá ń pè. Mẹ́wàá lọ́nà mẹ́ta ní jẹ́ ọgbọ̀n. Ó yé yín àbí ó yé yín? Ó yé wa. Kí ni olóyìnbó ń pè yìí o? 40. 40 lolóyìnbó ń pè. Ogójì. 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 Látara ogún méjì, wọ́n wá mú ogún, wọ́n gé, wọ́n sunkì, ó di ogó. Méjì wọ́n sọ di jì, ó wá di ogójì. Ogún méjì. Ogún méjì. Nígbà míì wọ́n á máa pè ní òjì. Òjì. Ogún méjì. Tá bá fẹ́ pè 240 gẹ́gẹ́ bí àpẹẹrẹ, á pè òjìlérúgba. Àbí 340 á pè òjìlélọ́ọ̀ọ́dúnrún. Àbí tá bá fẹ́ pè 440, á wí pé òjìlénírínwó. A ó máa ṣàlékún eléyìí lọ́jọ́ iwájú. Olóyìnbó ń pè eléyìí ní 50. Kí ni mo pè? 50 lolóyìnbó ń pè. Àádọ́ta. Báwo ló ṣe di àádọ́ta? Ọ̀tá ní 60. Ó ní mẹ́wàá. Ẹẹ́wàá ó dín ní ọgọ́ta. A yọ mẹ́wàá kúrò nínú ọgọ́ta. Ó wá dín ní ọ̀tá. Ó ní wọ́n ń pè ní àádọ́ta. Tá bá sọ pé àádọ́rin, kí ni ó jẹ́? Ó mì pé ẹẹ́wàá ó dín ní ọgọ́rin. Òun lolóyìnbó pè ní 70. A ó bá débẹ̀ lénìí. 50 ní kí ni o? Àádọ́ta. 50 ní kí ni? Àádọ́ta. 50 ní kí ni? Àádọ́ta. A ó mú lẹ́yìn kọ̀ọ̀kan ká tó parí ètò. Kí leléyìí? 60 ni àwọn. 60 lolóyìnbó ń pè. Ọgọ́ta. Ogún mẹ́ta.
ọ̀tà àbí ká pé 20 times 3 òun ni wọ́n ń pè ní ogún mẹ́ta. Yorùbá mọ̀ ṣírò púpọ̀. Ọgọ́ta àsúkì ni ogún àti mẹ́ta, ogún mẹ́ta, ogún lọ́nà mẹ́ta ló di ọgọ́ta, ogún mẹ́ta. Wọ́n á sì máa pè ní ọ̀tà. Tí wọ́n bá fẹ́ pé 260 wọ́n ní ọ̀tàlénígba àbí ọ̀tàlérúgba. Bákan náà wọ́n á máa pé ọ̀tàlénírínwó, ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 560. Ọ̀tà, ọgọ́ta, ogún mẹ́ta nǹkan kan náà làwọn. Àádọ́rin rèé tó lóyìnbó ń pè ní 70. Mo ti sọ fún pé ni mẹ́wàá, ó dín ní ọ̀rin, ọ̀rin ni ogún mẹ́rin, ọgọ́rin. Mẹ́wàá ó dín ní ọ̀rin, ó dín nínú ọgọ́rin. 80 minus 10 òun ni wọ́n ń pè ní àádọ́ta tí í ṣe 70. àádọ́rin ọ̀kàrìnláì àádọ́rin. Àṣìwí òtá sì sọ ṣòkòtò bá mú tẹ̀fíù. Àádọ́rin òun ni 70. Kí ni mo pè 70 o? Àádọ́rin ẹ̀kàrìnláì. 80 rèé ogún mélòó? Ogún lọ́nà mẹ́rin òun ni wọ́n ń pè ní ọgọ́rin. Wọ́n á sì ní wọ́n pé ọ̀rìn, ọ̀rìnlélúgba 280, ọ̀rìnlénírínwó 480, ọ̀rìnlélẹ́gbẹ̀rún 1080. Bí wọ́n ti nù ogún lọ́nà mẹ́rin ní jẹ́ ọgọ́rin. Ẹ ṣeun tẹ́ǹtẹ́ ti sí mi. Kí lèyí? 90 màrè. 90 rèé lọ́dọ̀ olóyìnbó. Kí làwa ń pè? Àádọ́rùn-ún. Àádọ́rùn-ún. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín, ǹjẹ́ o lè ṣàlàyé ìdí ẹ̀ tẹ́lẹ̀ fi ń jẹ́ àádọ́rùn-ún? Mobọ́lájí Àlàdé. Ọ̀run yẹn ọgọ́rùn-ún ni, yẹn bí mẹ́wàá ni. So tá a bá yọ mẹ́wàá kúrò nínú ọgọ́rùn-ún, ó máa jẹ́ àádọ́rùn-ún. Àádọ́rùn-ún, mẹ́wàá dín ní ọ̀rún, ó dín nínú ọgọ́rùn-ún, òun ni olóyìnbó ń pè ní 90. Ó kà àtòdó méjì. 100 màrè. 100 lolóyìnbó ń pè. Ọgọ́rùn-ún rèé, ogún lọ́nà márùn-ún. Ogún lọ́nà márùn-ún ní jẹ́ ọgọ́rùn-ún. Ṣé kò lórúkọ mi ni? Ó ní orúkọ mi, ọ̀rún. Wọ́n máa pè ní ọ̀rún. Wọ́n á sì tún máa pè ní ẹ̀ẹ́. Tó bá dinú àsúkì míì, wọ́n á pè ní ẹ̀ẹ́. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ 500 a máa jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹgbẹ̀ta, igba mẹ́ta, 200 lọ́nà mẹ́ta. Ẹ̀ẹ́dín nínú ẹgbẹ̀ta. Tó o bá dín ẹ̀ẹ́ kúrò nínú ẹgbẹ̀ta, tó o dín ọgọ́rùn-ún kan kúrò nínú ẹgbẹ̀ta, òní ó jẹ́ 500 tí wọ́n ń pè ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. A ó máa tẹ̀síwájú lórí àlàyé yìí lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ ká jọ ka ẹẹ́wàá lórí ẹẹ́wàá láti 10. Ó yá ẹ̀yà bẹ̀rẹ̀. Ẹẹ́wàá. 10 ẹẹ́wàá 20 ogún 30 ọgbọ̀n 40 ọgọ́rin 50 àádọ́ta 60 ọgọ́ta ogún mẹ́ta 70 àádọ́rin 80 ọgọ́rin ogún mẹ́rin 90 ńkọ́ àádọ́rùn-ún 90 ńkọ́ àádọ́rùn-ún ẹ̀wá dín ní ọgọ́rùn-ún níjẹ́ àádọ́rùn-ún 100 wá ń jẹ́ kí ni o? ọgbọ̀n. Mobọ́lájí Àlàdé gbé gbági o. Ọgọ́rùn-ún ni 100. Ọgọ́rùn-ún. Ó ní 100. Ẹja bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí. Mo fẹ́ fi táàmù ọ̀tá fún wọn ni o. 10 kí lè Yorùbá ń pe 10. ẹ̀wá. 20 ńkọ́? ogún. 30 ńkọ́? ọ̀rin. ọgbọ̀n. ọgbọ̀n ní 30. 40 ńkọ́? ọgọ́ta. 40 kì í ṣe ọgọ́ta.
ogún mélòó ni 40 nǹkan tó máa fi ṣe ogójì ọ̀wọ́n rẹ̀ ogún méjì ogójì ogún méjì 60 nǹkan ó kọ́kọ́ ronú pé ogún mélòó ló jẹ́ ó fi gba àpèjá rẹ̀ 60 nǹkan ogún mẹ́ta báwo ni Yorùbá ṣe ń sùn kì ọgọ́ta wọ́n á tún máa ń pè ní ọ̀ta 70 nǹkan àádọ́rùn 70 ò lè jẹ́ àádọ́rùn ọ̀rin ló tẹ̀lé 70 ó dín ní ọ̀rin ó ní jẹ́ 70 kí ni wọ́n pè ó àádọ́rin 80 nǹkan ogún mẹ́rin àádọ́rin ọgọ́rin wíbẹ̀ ọgọ́rin lẹ́yìn ọgọ́rin kí ló tún kàn 90 a máa jẹ́ kí ni 90 àádọ́rùn kì í ṣọ̀run o àádọ́rùn ó yá jẹ́ àjọ kápọ̀ Mọ́bọ́lájí 10 ẹ̀wá 20 ogún àbí okòó 30 ọgbọ̀n 40 ogójì àbí òjì 50 àádọ́ta 60 ọgọ́ta 70 àádọ́rin 80 ọgọ́rin 90 àádọ́rùn 100 ọgọ́rùn-ún ẹ gbọ́dọ̀ mọ̀ ẹ gbọ́dọ̀ ká ẹ gbọ́dọ̀ kọ sórí láti orí 10 títí dé 100 ó ṣe pàtàkì kẹ́ ẹ mọ̀ ọmọ ajẹjẹ bí onígèrè ń relé bàbá rẹ̀ ọmọ tá a rẹ́fọ̀n rí ọmọ ẹgbẹ̀jì òwú ọmọ òwú àwọn ló ń pè ará òwú kì í kúkú rọ́rọ́ àwí mẹ́nu kúrò nítòwú èmi lọmọ òwú lábẹ́ ìjọ òjé ìpẹ́jù nílé bàbá mi nígboro Ìbàdàn E858 ilé àjẹjà òjé nílé Ìfàdà ó dàbọ̀.